dáhùn tí wọ́n lè gé èèyàn sí mi. Nígbà wọn bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ ní etí ìyá àṣòro tó. Àti ti kájọ mọ́mí àkúrò oríire o. Níbo ẹ jẹ́ bẹ́ẹ̀ gbàgbọ́ ìgbọ́n mi ẹ̀tọ́ dẹ̀ wá o. Àkúrò oríire. Ìgbàlá lè ní. Mo gbà wọn ráhùn kan tí ó bẹ̀rẹ̀ wa. Àǹtí kíkà mọ́mí àti lálejò ọlọ́run ṣeun. What's your problem? Ami guess Ami. Darling. Oh. Miss you, Mom. Auntie Vika. Ẹgbẹ́ wa. Ẹgbẹ́ ẹjẹ báyìí. Ẹwọ ẹgbẹ́ lè gbà. Ẹgbẹ́ a. No. Ẹgbẹ́ a. Má bá gbé. Ó ṣe. Má wọ̀ má bọ́dà rẹ̀. Ṣé bá mú mi? Mo dúpẹ́. Gèdè yóò fò. Òjò ẹ bá bẹ dídì yẹn dá lóró kò tó jẹ. Ẹ tá wá bẹ ilé ìlú rẹ̀ tá ń bẹ. Ìyá mi èmi kọ bóyá tẹ́gùn ló bẹ̀ èmi kọ́. Akínkùnmí kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mọ́mì tèmi ti bá mi. Kí ló ṣẹlẹ̀? Nǹkan ti ṣẹlẹ̀ ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé owó tí ọ̀gá mi fi rán mi iṣẹ́. Kí ló ṣẹlẹ̀ sówó? Mọ́mì, àwọn olè ti gbà. Mo gbé. Yé. Ẹ lò lówó. 5 million naira ni. Ogúndé. Níbo ni kí n ságbà? Níbo ni kí n wọ̀? Bá mo ṣe, ẹ ṣàánú mi. 5 million Akínkúnmi. Tó ti mọ bá ṣe rí tó mọ bá ṣe mọ. Ẹ wò. Tá ń gbà lọ́wọ́ rẹ̀ ta ni? Àwọn olè mú gbówó yẹn lọ ní inú mọ́tò tá a wà ní. Lọ́wọ́ olè yẹn kọ́ cross wa mọ́lẹ̀ báyìí. Mọ́tò 15. Àbí bí ẹni pé wọ́n mọ̀ pé owó wà lọ́wọ́ mi ni. Èmi nìkan lọ́wọ́ bíi méje dàbọ̀ bò lórí báyìí pé gbówó ọwọ́ mi wà. Ṣé wò ṣe ẹ lè ṣe? Wọ́n ṣe mí lé bí àrùn gbogbo ẹsẹ̀ mi báyìí ló wú ló jẹ kiri. Mo manage débi gan ni. Tẹ bá dẹ́kun báyìí. Àbí bí ẹni pé èmi nìkan wọ́n wà lẹ́kọ̀ọ́ ni. Wọ́n tẹ̀dí orí mi ní èmi nìkan ni. Àbí gbà tán wọn bí àbí bí ẹni pé wọ́n tíátà ń ṣe fún mi tán lẹ́ pósítà kiri. Ó ti sún mi mọ́ mi. Iṣẹ́ rí nǹkan tá máa ṣe sí ọ̀rọ̀ gíní òun ni mo wá bá yín sọ ẹ̀ṣọ́ tó lọ lọ. Ẹ wo kò yé mi o mọ́ mi nǹkan tèmi akọ sọ fún yín ni pé iṣẹ́ rí tẹ́nibọ̀dì bá béèrè mi ẹ má sọ pé mo wá bí o ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ máa forí ko ilẹ̀ máa forí ko. Wọlé lọ ẹ wo kí ló máa ṣe sọ̀rọ̀ owó ìbáyìí sí. Mo ní láti rí sọ̀rọ̀ owó ìbàdàn. Ibẹ̀ ló wà, ibẹ̀ ló ń gbé, ibẹ̀ ló wà, ibẹ̀ ló ń gbé, ibẹ̀ ló. Ọmọ kan ṣorí gbà mí tí bá kàn jókòó tí bá ń rò èmi ọ̀rẹ́ mi àti bó ṣe máa ń bá mi ṣeré bó ṣe máa ń bá mi sọ̀rọ̀ màá kàn pé ṣé èmi náà lọ́lọ́run fún mi rọ̀kọ̀ báyìí tó kàn máa bẹ̀rẹ̀ pa mí every time. Kọ́lá ẹ̀rín náà ni màá máa pa ẹ ní gbogbo ìgbà Ọlọ́run ò ní jẹ́ kí n pa ẹ lẹ́kún ṣé o mọ̀ pé tí ọkùnrin bá ń pa obìnrin lẹ́kún kò dá rárá àná Ọlọ́run ò ní jẹ́ kí n pa ẹ lẹ́kún. Now sweetie serious talk ṣé o mọ̀ pé travelling ti dé báyìí. Yes. ṣé o mọ̀ pé every time tí wọ́n ti sọ̀rọ̀ travelling ṣá ẹ̀rù máa ń bà mí àyà mi máa ń já ó máa ń dàbí báyìí pé nǹkan kan wà lọ́wọ́ mi tí mo dì mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ kó fẹ́ jábọ́ sọnù lọ́wọ́ mi tí mi ní rí mọ́. ok ṣe rí ọ̀rọ̀ tó sọ ń sìn yìí tó bá ní kí n analyse ẹ̀ máa rí pé jealousy owú ó ń rùn jáde nínú ọ̀rọ̀ tó sọ yìí òǹjowú kò dẹ̀ yẹ kó jowú. bíbí kò sí obìnrin kankan tó lè make meaning sí mi nílé ayé mi mọ́ àfiwọ́ fẹ̀kàntẹ́lẹ̀ mọ̀ pé mi ò láìkọ́ ọmọ pupa òyìnbó dẹ̀ ló kún bẹ́ẹ̀ sọ kí ló ń bẹ̀ lẹ́rù fọkàn ẹ̀ balẹ̀. ṣé o mọ̀ pé wà nílùú ìgàn ojú mi ò ká ẹ̀
bẹ́yẹn kẹ̀dẹ̀ nìkan ṣe bí tí mo kàn lè wá ní àwọ̀ tó bá jẹ́ pé lòdì kejì ń sìn mo kàn lè gbé báàgì mi jọ́kọ̀ kí ni mo fẹ́ lọ wọ́kọ̀ mi bó bẹ́yẹn ṣé mo fẹ́ fò ní dúró rẹ̀ ṣàánú mi jọ́ torí Ọlọ́run. Dúró rẹ̀ ṣàánú mi dúró rẹ̀ ṣàánú mi all right okay mo promise ẹ kó má bàa fi ilẹ̀ rárá láàrin ọjọ́ kan mo máa pẹ́ tó ẹ̀mẹ́fà ó kéré jù kí n má exaggerate ni á tó ẹ̀mẹ́fà. I tell you at least ẹ̀kùn ó gbà mí wẹ́ nìyẹn o. kì í ṣe pé mi ìgbà ẹ̀ ń gbọ́ ọmọ kan ó ti mọ̀ bó ṣe máa ń mú àwọn kìnìún yẹn sí mi lára ó ti mọ̀ bó ṣe máa ń kí wá tí ń tò mí bẹ́ẹ̀ yẹn ó ti mọ̀ pé màá kàn ọ̀rẹ́ ti sú mi. It's alright darling, no promise. Promise me. Honestly. I miss you so much. Imitating me already. I'm missing you so much. It's my baby. Yeah, forget. I'm going to máa kà mí lóhùn ṣá. Ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ tí ń pè mí náà ni mò ń súré bọ̀. Ẹ mú bínú. Anyway, mo ṣábà mi bomi sí. Ó ti dọ̀tí jù. Omi tó ti dọ̀tí yìí. Mo sì ń dànù dáadáa. Kí ló ń jẹ́ òsè ń dànù dáadáa? Ó ga o. Ṣé o ti tán? Wọ́n máa ṣàánú fún mi. Mo ti tó ń jẹ ẹyin pàǹgà bá ti tán kẹwàá rè jẹ. Kò ṣe kò sí problem lára ẹ̀. Òtútù mú ẹ. Mo dúpẹ́. Ọjọ́ mẹ́ta ẹ̀. Káàbọ̀ máa jẹ. Yes ma. Ó máa tọjọ́ mẹ́ta ẹ̀. Mo máa ń pè fi káyọ̀ fún. Àǹtí mi dá. Ṣé obìnrin ṣe kò embarrass ẹ ṣá? Not at all. Iṣẹ́ mi pé bí ọ̀wọ́n ará mi ṣe máa ṣe nìyẹn. Kẹlẹ́ máa ṣé kò sí tí ẹyin nìkan dájú kò sí ta. Nítorí kí n take breeze, you know. Ṣé kò sí? Kí ló dé? Ṣé mi sọ pé mi fẹ́ rí ẹ̀ ń bà ẹ̀ mọ́? Ọjà pọ́sítà. Pọ́sítà jáde kó nulẹ̀ wá ṣé kò sí? Jáde náà. Fikayo. Lọ. Fikayo. Kí ni problem ẹ? Kí ló dé? Ẹnìkan ṣe láyé bó ṣe ń ṣe yẹn. Ìyẹn wá ẹ wá, ó dẹ̀ kó fún bẹ́ẹ̀ yẹn. Ilé ayé ò bàbá Ìfikayọ̀. Mo sọ pé mi fẹ́ rí mọ́ kó bọ́ọ̀sà kó máa lọ náà kó jáde kó nílé bàbá mi náà. Kúmi, má lọ jìnnà. Wá ọkọ mi, mo fọlọ́run bẹ́ẹ̀. Èèyàn máa ń tèkì gbogbo nǹkan easy ni o. Ó fi wá jọ mí o. Ó fi wá jọ mí Fikayo. Mo tó bá ṣe pé mi ni mo bí ẹ. Tó ṣe mi nìyẹn ẹ. Nísinsìnyí àfiráyà ẹ kò lọ bá ń bẹ̀. Kí n tó ka 2 kò lọ bá ń bẹ̀. Try not to understand you. Understand what? Ó ní kò bọ́ta. Ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi náà. Actually sori mo mọ̀ pé mo ṣẹ̀ mi ìdẹ̀tú ṣẹ̀. Torí pé sori gbogbo táyì ìgbà tí ò ń pè mí yẹn fáyìn lóòótọ́ ni mo mọ̀ pé ò ń pè mí. But ó hard fún mi láti gbé. Torí pé popsi mi táyì ìgbà yẹn lòun náà ló ń ṣe bákan tó di pé à ń wá mọ́tò láti fi rush wọn lọ sí hospital. Kò yẹ báwo ló ṣe expect mi pé kí n gbé call nínú condition báyẹn. Try láti máa understand má máa bínú sí mi tó báyẹn náà. Ó ṣàmọ̀ pé ọ̀rọ̀ ẹ
ó wà very important nínú ayé mi náà. mi mo máa ní sùúrù fún mi náà ó ṣe gbogbo nǹkan láyé ilé ìwọ̀n àfi ń bínú sí mi náà. ìwọ wà ní ayé tẹ ó mọ condition tèmi náà wà ní tèmi náà. wọ́n at least wọ́n ti gbé kọ́ ó ṣàmùkọ́ tí mo ń kú yẹn fún náà. mo mọ nǹkan tó gbé mi ókè ṣé ti pop sí mi náà ni wà important ni náà nísìnyí wọ́n fa drip sí wọn lọ́wọ́ lára ní hospital báyìí. ìwọ náà wọ́n ń sìn láti bí 4 days ago mo ti ń wá owó tí doctor sọ pé ká wá ní hospital tí mo ti ń wá kiri àbí ibo mo ti fẹ́ rí 80,000 naira mo ti ń wá kiri and gbogbo owó tí mo dẹ̀ rí láti bí 4 days àbí kíní kò ju 50,000 naira ó kù 30,000 naira ọ̀dọ̀ ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ ni mò ń lọ tẹ́lẹ̀ tó sọ pé bóyá tí n bá wá sọ́dọ̀ mo máa rí díẹ̀ fún mi owó yẹn nígbà tí mo dẹ̀ wí pé nǹkan méjì ò tún gbọ́dọ̀ máa ṣe hàn papọ̀ at the same time mo ṣe ń gbé kí n kọ́kọ́ wá yanjú tọ́jú ẹ̀ kí n tó lọ sọ́dọ̀ pop sí mi ìwọ náà wò náà ṣó ó yẹ kí n fi pop sí mi lẹ́ẹ̀kan máa bá wọ̀ ni. káyọ̀ ọ̀bẹ torí owó ló ṣe lọ́tí kúrò àyà ìdáyà. no mi ní pé kó fún mi ní owó kankan ọ̀rẹ́ mi kan ti sọ pé kí wá pé bóyá àyà ipe bóyá bọ̀ mi sọ pé kó fún mi má wọlé má try best láti wà. ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan yìí ẹ̀yin bó náà wà báyìí. wà ní hospital but wọ́n lọ hospital. ṣé ká lọ bọ̀ náà. o ní má jẹ́ kí n tún máa wà lẹ̀ yóò mọ̀ tó ní wo problem tí àwọn méjèèjì ní nǹkan kan tó kàn ṣẹlẹ̀ ní ìsìnkú dókítà sọ pé a gbọ́dọ̀ wá owó yẹn a gbọ́dọ̀ rí owó yẹn lóye láti kó fún wọn so that wọ́n á lè ṣe ìwé ìfọwọ́bá. èlé gan sọ pé kù. 30,000 naira ni ló ní bóyá òun máa rí yá mi ní tiẹ̀ tí lè sọ bóyá bómi kan máa tún gbà lọ́kàn sí. Àṣìfẹ́ orí mi máa jẹ́ ń jà àṣìfẹ́ tó máa já sí àṣìkú. Àṣìfẹ́ àṣìfẹ́ orí mi máa jẹ́ ń jà àṣìfẹ́ tó máa. Ṣé orí mi ni? Kí lorúkọ aṣọ ilé aláró? Irú òwe wo ló fi dá mi lóhùn yẹn? Èmi ni náà. Búkì. Dúró. Ìkànnì ẹ. Àgbàyà ni aláìda ni ẹ. Ṣé ìgbà tó wá dọ̀hún yọ̀ wá rántí tèmi mọ́ àbí? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́hùn yẹn pátápátá ni mo mọ̀. Kò sí lè tẹ́tí mi di sí ń bẹ̀. Ó tiẹ̀ ṣàánú mi póbìnrin ni mí. Wọ́n jọ ń lọ lórí mi láti yọ ọdún yìí. Mo dẹ̀ ń dúró.